tí ẹ̀dá bá ní ìjákulẹ̀ lórí gbogbo nǹkan tó máa mú bọ́ tọ́wọ́ ò fẹ́ tó ẹnu láti jẹ àti mu tó lágbára nǹkan tí wàá lọ ṣe leléyìí. ṣé o mọ̀ pé ẹni tó bá ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń forí kókun aláǹtakùn tó láwọn àlákàlà lójú oorun àwọn nǹkan tá ń kà á lẹ̀ yìí tó ń régúngún lójú oorun tó ń rí màálùú àwọn nǹkan tá ń kà á lẹ̀ yìí ó máa ń ba wọ́n máa fẹ́ fi ń ba kádàrá jẹ́ ni. So tó bá ti lọ ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí ọ̀nà á true everything á wà òkè wàá bọ́ lọ́wọ́ wọn. wàá bá mi wá èpo ọ̀bọ̀ tó bá ti gẹ́ẹ̀tì èpo ọ̀bọ̀ wàá bá mi lọ èpo ọ̀bọ̀ yẹn kó kúnná wàá gbé sẹ́gbẹ́ kan. wàá bá mi wá òróǹro màálù wàá bù díẹ̀ nínú òróǹro màálù yẹn wàá gbé sẹ́gbẹ́ kan. ibi tó ti ń lọ èpo ọ̀bọ̀ yẹn tó ti ń lọ kúnná yẹn gbìyànjú kó dáná ṣàkó èédú mú èédú tó ní ẹ̀yìn iná tó ti pọ́n dáadáa ẹyọ kan jù sórí èpo ọ̀bọ̀ tó ń lọ yẹn kó lọ kó kúnná dáadáa kó wá gbé ọṣẹ lé lórí kó wá bu òróǹro màálù yẹn sí kó wá fi po papọ̀ wá gbé sẹ́gbẹ́ kan. farabalẹ̀ kó gbọ́ mi dáadáa bí wàá ṣe máa lò ó. síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àbí tó bá ṣiṣẹ́ yìí tán account number ní fáwọn ọmọ aláìní is 0123214254 account number fáwọn aláìní is 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé sàárà lẹ́fẹ́ ṣe ni sádàkọ̀ lẹ́fẹ́ ṣe ni zakat lẹ́fẹ́ yọ ni kódà ẹ̀yin tẹ́ ń ṣe ìtọrẹ àánú lórí ájà àti umura ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization home and abroad àwa káàkiri small but mighty. Ẹ WhatsApp wa lórí +27612956389 ẹ WhatsApp wa lórí +27612956389 kódà lórí èyíkéyìí nínú àwọn àìsàn tó ń da ẹ̀dá láàmú àìsàn ọwọ́ ayé ló ń dá láàmú ni natural àìsàn ni ẹ̀kọ́tà ti Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí èké nínú àìsàn tó bá òkú máa dá láàmú àbí ìṣòro tó bá dojúkọ ẹ̀dá inshallah ẹ dúpẹ́ fọ́lọ́run ẹ gẹ́ẹ̀tì all in one àbá Eyikeyi àfàgbà natural herbs egbògi wa tó ń wò more than 300 àìsàn egbògi láti India láti China Arab country àti ní Africa wà lápapọ̀ síbẹ̀ prophetic medicine ni tó ní agbára táwọn èèyàn dẹ̀ lò tí wọ́n ń dúpẹ́ òun lálàá ni oúnjẹ olójú oorun ni òkè ń rọrùn sùn ni òun forí kókó aláǹtakùn ìbálòpọ̀ ojú oorun diabetes ni cancer ni àwọn àìsàn ńláńlá gẹ́ẹ̀tì all in one àbá Eyikeyi àfàgbà natural herbs à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ at rate of 15,000 Nàìjíríà ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì transformer 1100 power fún couples tí wọ́n ń wojú ọlọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power à ń ṣe promo ẹ̀ lórí 25,000 naira ó wà effective especially fún ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ tí nǹkan ọmọkùnrin ò kí ń le dáadáa ìdákọ́lẹ̀ ní alẹ́ ikó ni large penis enlargement low sperm count quick ejaculation weak erection àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá wá máa mú ọṣẹ yìí wàá máa fi wẹ̀ bí sídìí láyà.